Aláròye máa wí o. Aṣòfin Amẹ́ríkà tú àṣírí ohun tí wọ́n fẹ́ ṣe fún Nàìjíríà lórí àwọn afẹ̀míṣòfò. Kì í ṣe ìròyìn mọ́ rárá pé olórí orílẹ̀-èdè Amẹ́ríkà, Donald Trump, fẹ̀sùn kan ìjọba orílẹ̀-èdè yìí pé ṣe ni wọ́n káwọ́ gbéra tí wọ́n ń wòran báwọn agbésùnmọ̀mí ṣe ń pa àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ lórílẹ̀-èdè yìí, tó sì ṣèlérí pé ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà máa fìyà gidi jẹ Nàìjíríà lórí ọ̀rọ̀ ọ̀hún. Ohun tó jẹ́ ìròyìn níbẹ̀ báyìí ni pé ọ̀kan lára àwọn aṣòfin orílẹ̀-èdè Amẹ́ríkà, Sẹ́nitọ̀ Ted Cruz, ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ irúfẹ́ ìjìyà ńlá tí orílẹ̀-èdè Amẹ́ríkà máa fi jẹ Nàìjíríà bí wọn kò bá wá ọ̀nà àbáyọ sí wàhálà náà. Lọ́jọ́ Ajé Monday, ọjọ́ 17 oṣù kọkànlá ọdún yìí ni Sẹ́nitọ̀ Ted Cruz sọ̀rọ̀ lórí ètò kan lórí tẹlifíṣàn Fox News pé lára ìjìyà ńlá tí orílẹ̀-èdè Amẹ́ríkà máa fi jẹ orílẹ̀-èdè Nàìjíríà ni pé wọ́n máa kọ́kọ́ dáwọ́ ìrànwọ́ gbogbo tí wọ́n ń ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà nípa ètò ọrọ̀ ajé dúró, àti pé ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà máa fìyà gidi jẹ àwọn olóṣèlú jàǹkànjàǹkàn tí wọ́n lọ́wọ́ nínú rògbòdìyàn ńlá tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, èyí tó jẹ́ káwọn agbébọn ọ̀hún máa pa àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ lórílẹ̀-èdè yìí. Ó ní kò sí àní-àní kankan níbẹ̀ pé ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà mọ àwọn olóṣèlú jàǹkànjàǹkàn lórílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé pípa àwọn gan-an ni wọ́n ṣe onígbọ̀wọ́ fáwọn agbésùnmọ̀mí tí wọ́n ń dá wàhálà sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba Amẹ́ríkà máa fìyà gidi jẹ irúfẹ́ àwọn olóṣèlú bẹ́ẹ̀. Ìyẹn nìkan kọ́ o, ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà máa tún dáwọ́ ìrànwọ́ gbogbo tí wọ́n ń ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà dúró. Ó sì ṣeé ṣe kí àwọn orílẹ̀-èdè míì lágbàáyé dáwọ́ ìrànwọ́ tí àwọn náà ń ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà dúró, ìyẹn bí orílẹ̀-èdè Amẹ́ríkà bá ti gbé ìgbésẹ̀ náà. Sẹ́nitọ̀ Ted Cruz ní àwọn ìpínlẹ̀ 12 ọ̀tọ̀ọ̀tọ̀ kan wà lórílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé wọ́n ṣe àmúlò òfin Sharia, èyí tó jẹ́ pé ó ń mú ìnira bá àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ tí wọ́n ń gbé láwọn ìpínlẹ̀ náà, tíjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kò sì fajúro sí àwọn òfin burúkú náà. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.